kú dédé àkókò yìí ìròyìn yàjóyàjó ń lọ wá sétí gbọ̀yìn láti iléeṣẹ́ Jígí Alọ́rà ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ni oníròyìn yìí. Ìmọ̀ni ọ̀dọ́mọdé olówó ọgbàgà EFCC àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu lórílẹ̀‐èdè Nàìjíríà EFCC ti fi páńpẹ́ òfin mú gbajúmọ̀ ọ̀dọ́mọdé olówó ní Emeka Okonkwo Daniel tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Ìmọ̀ni. Ohun tí ọ̀pọ̀ ròyìn sọ ni pé gbígbé tí EFCC fi òfin gbé ẹ̀sùn níná owó dọ́là lójú agbo ìjó kan láìpẹ́ yìí ni agbẹnusọ fún àjọ náà Délé Oyèwọlé fìdí ìròyìn ọ̀hún múlẹ̀. Ó ní alẹ́ ọjọ́ ajé ni wọ́n gbé gbajúmọ̀ oníṣòwò náà. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Jígí Alọ́rà ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn láti ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Ìkànnì Jígí Alọ́rà kẹrìnlélógún bàbá gbogbo.